ṣẹ́rí gbogbo sísápà àti gòkè ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run máa ló wà o torí gbogbo sísápà àti gòkè ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run máa ló wà ṣẹ́rí tọ́lọ́run ò bá kọ́lé náà o gbogbo ẹni tó forí fẹsẹ̀ ṣiṣẹ́ lásán ló ń ṣe wàhálà gbogbo ẹni tó forí tó fẹsẹ̀ ṣiṣẹ́ lásán náà ń ṣe wàhálà o ewúrẹ́ tẹ̀rí yẹn kò lóhun bọ́mọ àgùntàn ṣe àgùntàn ló ń kí ló sọ pé màmá òun òbí dúdú o àjọlẹ̀pọ̀ náà nìyí ebi àtàwọn fans mi àjọlẹ̀pọ̀ ni mo ti johun méjì lẹ́kìn tó wọlé àti yá àwọn tó lọ́gbọ́n tó pé béèyàn bá forí ṣiṣẹ́ tó fẹsẹ̀ sí tó fi gbogbo ara síṣẹ́ tọ́lọ́run bá ti fa àlùbáríkà sí iṣẹ́ yẹn ò lè léèrè so Ọlọ́run ló ń pín àlùbáríkà ewúrẹ́ ti wá kéré kò lóhùn bọ́mọ àgùntàn tí wọ́n ṣe àwọn ló ń kí náà ní màmá àwọn òbí dúdú àwa òde ẹ̀wọ́ rì ẹkúlé làǹkáralé ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín olúayé ẹkú ọjọ́ mẹ́ta ṣàlàfíà ni mo bá yín ṣeṣẹ́ ń lọ ẹbí ń kọ́ ara ń kọ́ àní táwọn náà àní mọ̀ òṣì lẹ́nìí mo tún fẹ́ sọ tuntun ọ̀dọ́ ní tí mo fẹ́ sọ yìí mo ti sọ bíyà last year mo ti sọ lórí ẹ̀ bíyà late last year 2024 ni mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ èní on the 21st of July 2025 so most of the things I have said in the past they are now coming to pass àwọn tí mo sọ sẹ́yìn ó ti ń ṣẹlẹ̀ báyìí lára ẹ̀ ní ètí mo fẹ́ yànnà náà fún wa lọ́jọ́ tòní ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Alhaji King Wasiu Ayinde Marshal olórí ọmọ balákìlẹ̀ Ìjẹ̀bú lọ́mọ Lagos ojú Fuji gangan ẹ ká gbọ́ nǹkan tó ní fún wa mò ń bọ̀ náà. ẹ káàbọ̀ padà ọládé tó wà lórí mi ọba Fuji ni mo jẹ́ aládé tó wà lórí mi ọba Fuji ni mo jẹ́ ọjà ńlá lọ́jọ́ yẹn nìbàdàn tọ́folúayé wá sí ìjọba orin ọjọ́ ńlá lọ́jọ́ yẹn nìbàdàn tọ́folúayé Fuji ìjọba orin Àyìndé lágbádé fún ọba Fuji rèé o Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa wọ́n tún ní agbájé lọ́la mi síkìrù Àyìndé adé bàbá ọba akọ́láwọlé mi kọ́lìntìn Àyìnlá adé bàbá ọba now mo ti sọ mo ní K1 the ultimate àtẹni tó gbà àtẹni tí ó gbà K1 the ultimate gangan lójú Fuji lọ́wọ́ yìí 001 Fuji lọ́wọ́ àtẹni tó gbà àtẹni tí ó gbà ẹni tí ó gbà ń ṣàbòsí ni bàbá wa ìyẹ̀rù ọmọ akànlọ́jẹ́ ọmọlọ́ta ló láwo kọ̀lìntì Àyìnlá bàbá Wasiu Ayinde náà jẹ́ bàbá ni wọ́n bàbá ni kọ̀lìntì Àyìnlá bàbá ti kíni bàbá ti rìtáyà wọ́n wá ní kí K1 the ultimate kó máa ṣe kíni kó máa túkọ̀ Fuji lọ bó ṣe rí ni mo jẹ́ jáyín sí yẹn kọ̀lìntì Àyìnlá bàbá ni wọ́n jẹ́ fún Wasiu Ayinde ọmọ ni Wasiu Ayinde jẹ́ fún kọ̀lìntì Àyìnlá no dispute about that kò gbọ́dọ̀ fàjà ìyẹn bẹ́ẹ̀ ṣé gbogbo alágbọ̀n kan tí Wasiu Ayinde sọ nínú live mo play fún yín yẹn Alhaji ní lè Síkírù Àyìndé Barrister Agbájélọlá Mr Fuji gangan ló gbé Fuji láwọn lórí ló ṣí adé Fuji ló dé láwọn lórí ló confirm ẹ̀ fáwọn wọ́n wá ní táwọn náà bá ti wá dàgbà kọ́lọ́n jẹ́ kí kọ́lọ́n bá wa lọ́ra ẹ̀mí K1 the ultimate tó bá ti dàgbà táwọn náà bá ti dàgbà tó ti tó time tó yẹ pé wọ́n fẹ́ sinmi díẹ̀ tànà fẹ́ dé adé orí tiwọn náà fún tani K1 the ultimate fẹ́ gbé kíni king of Fuji music tànà fẹ́ handover ẹ̀ fún báwọn ṣe ń sọ pé Fuji mi pé Síkírù Àyìndé Barrister with due respect bàbá mi kọ́lọ́n bá mi dẹlẹ̀ fún yín
ló gbé Fuji lé àwọn lọ́wọ́. Wọ́n wá láwọn náà nǹkan Fuji mi táwọn pariwo yẹn náà àwọn náà ó gbé fẹ́ lómi. Wọ́n wá lẹ́ni táwọn fẹ́ gbé fún yẹn á jẹ́ pé ẹni tó lóyà sí àwọn, á jẹ́ pé ẹni tó gbà fáwọn gẹ́gẹ́ bí ọ̀gá, á jẹ́ pé ẹni tó gbà pé àwọn ni ohun Fuji báyìí, á jẹ́ pé ẹni tó gbà pé àwọn ni ojú Fuji gangan báyìí. Tábà sí ní parọ́ tòótọ́ ojú Fuji gangan ẹni tó ń tukọ̀ Fuji lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń mi flag yẹn tó ń mi káàkiri àgbáyé tí gbogbo yẹn pé Fuji kankan wà tó ń jẹ́ Fuji. K1 the ultimate ni táwa ní K1 fẹ́ dé adé orí wọn náà fẹ́ ṣí lé lórí tó bá tásìkò tó fẹ́ ṣí tó fẹ́ gbé lẹ̀ èyí ní dàgbàdàgbà star ń lọ wọ́n gbé lé ẹnìkan lọ́wọ́ so ẹni tó wà lọ́wọ́ ẹ̀ náà sì yóò gbé lé ẹnìkan lọ́wọ́ tálẹ̀ yóò kàn fẹ́ gbé lé lọ́wọ́ èmi ò lẹ́nì kankan ní mind o ṣùgbọ́n tálẹ̀ yín rò pé wọ́n fẹ́ gbé adé yẹn wọ́n fẹ́ gbé lé lọ́wọ́ ẹ bá mi drop comment yín sínú comment section ta ló fit láti dé adé yẹn ta ládé yẹn tọ́ sí ta ló lè ṣeré lọ́balọ́ba ta ló lè ṣeré àwọn gómìnà nílẹ̀ Yorùbá ta ló lè ṣeré president tó lè ṣeré fún olórí orílẹ̀-èdè nínú àwọn onífújì tó kù yàtọ̀ sí Wasiu Ayinde ta lẹ́yìn ó pè adé yẹn tọ́ sí ẹ bá mi drop comment yín ẹ má jẹ́ fàjà kò mú já wá ṣùgbọ́n Ayinde ní ẹni tó lóyà sáwọn tó gbà pé àwọn lọ̀gá òun la fẹ́ dádé yẹn fún ẹ ṣe orúkọ mi mọ́ yẹn tó yí padà olú ayé yín náà lólùfẹ́ yín I will see you some other time ẹ drop comment yín ẹ má jẹ́ fàjà ìjọ ẹ ṣe.